Lizzy Kaaba tí mo lọ ó jásán gbogbo tí n bá sì ń wá tí mo sì rí kó má tó mi lọ́wọ́ ṣùgbọ́n tí n bá gba 100,000 lọ́wọ́ Lizzy Alhaji ẹ̀yin kan lè mórí bọ́ o lè mórí bọ́ o torí bí mi léèrè pé ṣé mo ti gbowó àbí n ti gbowó kẹ́ tó sọ pé ló ní 100,000 tí mo gbà lọ́wọ́ Lizzy Alhaji wọ́n mà ná fún yín lówó èmi ni mo sọ pé ayánga wọn àṣẹ ó lè jáde lẹ́nu yín láti lè sọ pé mi gba owó lọ́wọ́ Lizzy ni mo fi ń sọ̀rọ̀ Alhaji kó padà Abbey kó padà lẹ́nu ẹ̀. And blogger tí ń bá gbé dìde nígbà àwọn Mariam Alhaji mo fẹ́ kẹ́ ẹ sọ jáde mo fẹ́ kó o sọ àwọn blogger tí mo gbé jáde tí a bá wá lé mi ni mo gbé àwọn jáde kẹ́lẹ́dà Mariam kò ṣiṣẹ́ fún mi ṣé ẹ fẹ́ bẹ́ẹ̀ ṣé ẹ fẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n tó bá jẹ́ pé mi kọ́ ẹ kàn fẹ́ fi mí wérò tàbí ẹ fẹ́ kàn fi sọ̀rọ̀ sí mi ẹ dẹ̀ ń pè mí ní màmá pẹ̀lú àṣẹ lọ́dọ̀ Ọlọ́run tẹ́ ẹ sọ sí mi ẹni tí ń bá tó nínú ìdílé yín òun ẹni kọ́rọ̀ yóò jẹ́ tiẹ̀ tí n bá gbé blọ́mọ tuntun sọ tí n bá gbé blọ́gà kan dìde sí Mariam àti Zainab bọ̀tí ńgbà tí wọ́n máa fẹ́ dáàrin yín pọ̀ pẹ̀lú Zainab tẹ́ fẹ́ kú lẹ́yìn rẹ̀ èmi kínní ni mo máa sọ pé ẹ má máa fi Zainab lẹ́ ẹ pẹ́ lẹ́nu méjì ni ọ́ Abbey ẹlẹ́nu méjì gidi ni ọ́. ó rí pẹ́ lẹ́nu méjì ni ọ́ Abbey tó bá fẹ́ fi mí wérò èmi ò ní jáde síta fún ẹ but n mọ̀ ṣe kásẹ̀tì pẹ̀lú ohun ẹ mo máa gbé kiri tètè blọ́ọ̀kì mi tán bá gbọ́ bí o bá ti sọ̀rọ̀ mi wọ́n á tún sẹ́ǹdì ẹ̀ sí mi màá sì tún ṣe kásẹ̀tì fún ẹ ìwọ onísọkúsọ yìí èmi gbé blọ́gà dìde ṣáwọn ẹni tán wà lórí kíní èmi ni mo gbé wọn dìde ni ìsọkúsọ tó sọ sí Kaola ṣó orí ṣó ṣojú ẹ wọ́n gbé wá fún ọ ni lọ́jọ́ àná ńkọ́ mébó wá padà rí pé rọ́ ni Mariam pa tí Zainab sọ pé rọ́ ni àwọn kan plan rẹ̀ ni mo mọ̀ lóhùn yẹn lọ́wọ́ ó wà lọ́wọ́ mi máa wá gbé jáde máa gbé jáde Abbey onílé ńlá onísọkúsọ ni ẹ fi mí díwọ̀n ẹni tí ń bá ṣàgbà nínú ilé ẹ tíyàwó rẹ bá jẹ́ èjì mi fi mí díwọ̀n rẹ̀ tó bá sì lẹ́gbọ̀n tó bá jẹ́ bíi tèmi ọ̀rọ̀ tó bá ń bẹ́gbọ̀n rẹ sọ tó bá yẹ pé bó ṣe ń bẹ́gbọ̀n rẹ sọ̀rọ̀ nìyẹn má bá mi sọ rú ẹ̀ n tó rí kó lórí no Abbey padà bọ́ọ̀lẹ̀ ń bẹ̀ bọ́ọ̀lẹ̀ gidigidi tí n bá gbé any blogger jáde fún Mariam ó kù mí ó kọ lọ́hùn mẹ́bó fẹ́ gbé Kaola lulẹ̀ ni Ọlọ́run ò gbé lulẹ̀ mọ̀ páǹkà tẹ̀ sí lóbìnrin yẹn ni kò mọ̀ tọ́jọ́ kò tó sùn àárín wọn mọ̀ dàrú ìwọ iná ló wá jẹ́ agbọ́ ìwọ iná ló sì tún wá sọ pé àṣírọ́ ni wọ́n pa mọ́ Alhaja Kaola irọ́ ni Mariam ìwọ náà ló ní Zainab gbogbo ohun yẹn wà lọ́wọ́ mi o máa bẹ́ẹ̀ wà tó ní wọ́n láwọn hun ni o kò sì bá Mariam sùn ó wà lọ́wọ́ mi o títí Zainab fi pè wọlé pé kí ló dé tẹ́ fi play o mẹ́bọ̀rọ̀ pé ó jalè ní náà fi kan Zainab tí wẹ́ ò sì gbọ́dọ̀ ṣẹlẹ̀ kò ní tí mo bá ń sọ ni mo ní ẹ má fi Zainab lẹ̀ ìgbẹ́ tọrọ owó fún ó dẹ̀. Ilé náà
ẹ wo mo kí ẹ káàbọ̀. mo kí ẹ kálẹ̀. mo kí ẹ káàbọ̀ sí ètò yìí, mo kí gbogbo yín pé ẹ kálẹ̀. ẹ mọ̀ pé mi ò kì í rí mi lẹ́nu lọ́lọ́ kẹ́ rí mi jọ́ kejì. I'm not here because of that. ẹ ò yẹ mi sìn. ṣùgbọ́n ṣẹ́rí tí mo play fún yín mi ò tiẹ̀ tí ì gbọ́ torí gbogbo iṣẹ́ ìyá yẹn ìyá cassette mi ò kì í gbọ́ wọn. kò yẹ yín sìn. ṣẹ́rí ó jẹ́ nǹkan tó bá mi jẹ́ púpọ̀. ó jẹ́ nǹkan tó bá mi jẹ́ púpọ̀. mo ti bí iṣẹ́ jẹ́ ń sìn mo kàn ní kí n sáré fresh up nìkan náà fásitì kan pè mí láti Amẹ́ríkà. ọ̀dọ̀ mo ti rí oríṣiríṣi mo ti gba oríṣiríṣi kọ́ láti àná. ta ló sọ̀rọ̀ please stop. mo ti gba oríṣiríṣi pé mi ò súnmọ́jú gbogbo fóònù báyìí gbogbo láìní mẹ́sẹ́ńjà kan ṣe pè mí nìyẹn. fídíò yóò ní pẹ́ o fídíò tí mo ń ṣe yìí mi ò ní pẹ́ lórí ẹ̀ rárá. ṣé ń gbọ́ mi ó lè mọ́ ju 30 minutes lọ. mo fẹ́ fọmọ náà mo fẹ́ fi iná rẹ sọmọ náà ni. tẹ́ bá wo nǹkan tí mo kọ síbẹ̀ ẹ ti mọ̀ pé yes. ẹ mọ̀ pé wéèrè mo gbé wá. ṣẹ́rí mo gbá kọ́ láti àná kódà àbí ṣẹlẹ̀ ní ability different text messaging. mo ti gba oríṣiríṣi èpè ṣùgbọ́n èmi mo jẹ́ àkàtọ̀ pé àdúrà ò tí ì mọ̀ mi tọ́kílẹ̀sì èpè èmi ò ti gbẹ̀rù gbogbo kan wọ̀nyẹn èpè àdúrà ló máa ń jẹ́ fẹ́ mi. now èké tó wà dùn mí tẹ́ tí àwọn kòtò kì í jáde ibi tí mẹ́rin kò tí máa bá ọgbọ́n tí n bá bá oh my god please ibi mẹ́rin kò tí máa bá ọgbọ́n tí n bá bá àkọ́wọ́ bẹ́ẹ̀ ó máa ń dùn mí gan. kò yẹ yín sìn fásitì kan ló pè mí láti Dublin ó ní kí n jọ torí Ọlọ́run àwọn máa ń gbádùn mi gan o àwọn ò fẹ́ kí n sọ anything pọ̀rọ̀ ìjà tán bára wọn jà yẹn mọ́ èmi ò kí ṣe blogger kí n fi wọ́n lẹ̀ kí n mọ́ dà sí i tí n bá kà ní méní méjì mẹ́ta mẹ́rin márùn-ún mẹ́fà màá ti gbà more than 200 kọ tán fún mi ní ìṣe advice pé kí n má jà sọ̀rọ̀ yẹn mọ́ tí mo dẹ̀ gbà bẹ́ẹ̀ mo wá dé lálẹ́ mo ṣe fẹ́ ṣọ báyìí ní fọ́ọ̀sì yẹn pè mí láti Dublin mi ò kí fẹ́ máa gbé kọ́ báyìí mo máa rí pé ẹni tó pè mí èèyàn mi gidi ni ọlọ́rọ̀ mi ni mo láti píkì ẹ̀ màmá ìwà fi yé mi pé àwọn òfẹ́ kí n dá sọ̀rọ̀ yẹn mọ́ àwọn òfẹ́ káwọn bloggers máa dárúkọ mi pé sì mọ̀ pé tẹ́ bá ti fa ọ̀rọ̀ wọn tẹ́ bá fi lè bá wọn dá sí báyìí orúkọ mi ni wọ́n máa gbé pẹ̀lú jáde ọmọ mi àlùbáríkà Kàìsọ́lá mo ń bọ̀ máa kí ẹ fídíò yóò ní ju 30 minutes lọ mo mọ̀ ìwà rí pé ẹnìkan ṣe láìpù lọ́wọ́ mi fẹ́ dárúkọ yẹn pé mi kí mo dákọ bloggers kọ́mọ̀ di pé ó dárúkọ mi lórí show ẹ̀ lẹ́yìn kí n jáde fún èmi ẹ̀ ṣe I think I know any one of you know that ó dákọ ẹgbẹ́ nìyẹn ṣe show lọ́wọ́ o pé ìyá cassette ti pè sórí cassette sórí show yẹn ìyá cassette ọ̀rẹ́ sí ń bú mi débi pé èmi èdè ìfẹ́ máa gbọ́ wọ́n ní wọ̀nyí èmi èfẹ́ máa fẹ́ tí mi gbọ́ màmá ẹ̀dẹ̀ mọ̀ mo fẹ́ kíyàn mọ́ mi kọ́ mọ̀ kan tí mo máa ń fẹ́ màmá ẹ̀ wá fóònù nǹkan tó fi gbọ́ láìfù yẹn then all close tẹ̀mọ́ wọ́n bẹ̀ sí ń gbọ́ òun ìyá cassette to say if I'm gbọ́ everything clear tí ìyá cassette bẹ̀ sí ń bú mi. Abbey ní ẹ̀ṣẹ̀ gbé ọdún mẹ́wàá ni mo gbà lọ́wọ́ ẹ ọdún mẹ́wàá ni mo gbà lọ́wọ́ ẹ kìíní kan ṣé ìgbà mo gbọ́ bò yẹn mo wá gbọ́ títí ṣé mo di fọ́nìtì tó pè mí inú ẹ̀ ò ní wípé láàárọ̀ yìí
kí n tó jáde lọ síbi iṣẹ́ láàárọ̀ ìmú sọ o something around 9 o'clock if I could remember the time bí 9 o'clock ni o ìyá kẹsẹ̀ ti send the voice sí mi pé àwọn rí fídíò tí mo ṣe lánàá wọ́n dẹ̀ fún mi láwọn point kọ̀ọ̀kan tí mo dẹ̀ bí pé máa ṣe lórí point yẹn jọ̀káàsì ní kinní kan gbogbo àwọn point kọ̀ọ̀kan kò sí blogger yẹn tó lè ní èmi bí ọdún pé òun rí ẹni tó lè ní mo pè òun láyé rí òní Kwame tó rọ ọmọ mi nàjọ mọ́ sọ̀rọ̀ mo dẹ̀ ní ìdẹ pé ọmọ ìfún kankan pé Kwame nǹkan tó lè ṣe pọ̀ lórí social media máa fẹ́ kó kú ní bully site yìí wọ́n ṣe mọ́ kò sí nǹkan tó bá ti kó máa dọ̀tí ẹ̀ lọ jọ torí Ọlọ́run kúrò ń bẹ̀ ó dẹ̀ promise pé bàbá ẹ má wọrí o máa kúrò kéèsì tó ń ṣe lọ́wọ́ ẹ̀ kì í jẹ́ kó yanjú ẹ̀ wọn lọ́dọ̀ máa fún ẹ yanjú ẹ̀ rántí pé ìjà orí social media òkè tán o ẹ máa jẹ́ máa backup ni padà program tó lè máa ṣe pọ̀ tó máa fi entertain àwọn program òyìn nìkan mo lè ti bọ́ ọmọ ẹ sọ̀rọ̀ ń sìn a máa lọ síbi 2 to 3 months tí mo ti bọ́ ọmọ ẹ sọ̀rọ̀ ṣé n get point mi but the funny thing ìyá kẹsẹ̀ bẹ̀rẹ̀ sí ń bú mi lórí iṣu ẹ̀ nìyẹn ìyá ti pè mí láàárọ̀ yìí mo gbọ́ bọ̀ ìsìn àjọ sọ̀rọ̀ close to 1 hour tí mo dẹ̀ promise mo sọ fún yà pé Tóyìn ìjọ kankan ọmọ mi ni inú ilé ńlá ló ti wà inú ọmọlé ńlá ni èmi ìgbà tó join ní bloggers ọjọ́ tẹ́lẹ̀ kan pè mí wípé àbá ọmọ ọdún ńlá kan ti ṣe blog mo ní ọmọ ọdún ńlá ló ṣe blogger ta ni wọn náà ti tó mo dẹ̀ wọ́n ní ẹsẹ̀ ìdílé kìí ẹ sí mi mo dẹ̀ pè sórí fún mi ní wá wọ́n bú yà kẹsẹ̀ tì mọ́ o kọ̀mẹ́díà ni ó ṣe o ó lọ́kọ̀ tó pẹ́ fẹ́ràn ẹ̀ ó lè bẹ́ẹ̀ wọn máa lálùbáríkà má kó rẹ̀ sí tàbí ọmọ ọjọ́ mẹ́jọ o má kó rẹ̀ sí tàbí ọmọ ọjọ́ mẹ́jọ o mo pè sórí kọ́ ọmọ yẹn gbogbo yẹn lẹ́ gbọ́ nígbà kan fẹ́ mọ̀ bí pé mo fẹ́ pa ọmọ yẹn lẹ́nu mọ́ mo fẹ́ pa síta mi yẹn lẹ́nu mọ́ kọ́ máa ráyè burú sí mọ́ torí mi ò mọ̀ kàtà ń bú lára Lizzy kò yẹ yín sìn now èmi àti màmá yìí sọ̀rọ̀ close to 1 hour èmi gan mo mú màá kó lórí line gbàtí wọn lọ bí iṣẹ́ about to late mo ní màmá náà máa sọ̀rọ̀ lálẹ́ mo ní kò sí wàhálà mo wà surprise kí n máa gbọ́ pé ìyàwó lọ bí mi lórí social media lórí page ẹnìkan mama cassette mama èmi ò kì gbọ́ kí lè tẹ́ máa ń ṣe yìí ẹ máa pín sí bí tẹ́ máa ń pín sí you know that pé mi ò kì gbọ́ wọn ìyá bẹ́ẹ̀ tí mo fẹ́ tí mi gbọ́ lórí show tẹ́ lọ pè sí yẹn tí wọ́n sẹ́ǹtì mi tí mo fẹ́ tí mi gbọ́ live yẹn ìyá cassette ọ̀rọ̀ èmi àti ẹ sọ́dọ̀ pé mo ti yọ ẹ́ kúrò bẹ́ẹ̀ ọ̀rọ̀ èmi àti òkè ṣe ṣá kò kì í ṣe fracas o ìyá cassette ẹ̀ ń pariwo bẹ́ẹ̀ pé Abbey ni ò kì í ṣe ẹgbẹ́ ìyá cassette sórí yìí ti gbálẹ̀ ni ṣé ẹ ti ṣí èrè ni ẹ sábòdù ni ẹ ti ya wèrè ó lẹ́tẹ̀gùn ó ti kó sí yín lórí ṣáìṣìtù ó ní ó yẹ káwọn ọmọ yìí fògùn fàyín wọlé mo dìvẹ́ǹtì yín níwájú ṣáìṣìtù mo dìvẹ́ǹtì níwájú mọ̀mẹ́ sábọ̀dù mo wá rí pé sì pé èyí yẹn ń sì báyìí ẹ fẹ́ gbé wá láti gbé mi jẹ ìyá cassette ẹ yọ wọ̀nyí sọ̀hún ẹ dẹ̀ mọ̀ mí o ìyá mo pẹ́ ẹ lé gan o ìyá mi ni mo ń pè ẹ́ o ìyá mi ni mo ń pè ẹ́ ìyá cassette láàrin mi pẹ̀lú ẹ the battle line has dropped mo ti fún ẹ ní last warning ìyá tí n bá tún gbọ́ tó ṣe iṣẹ́ kan fún mi àbí tó bá pè sórí ẹnìkan tó bú mi yá mama mi ìbá jí àgbàrí ẹ jù mí lọ ẹ tó mi bí lọ́mọ àbúrò ni mo lè jẹ́ fún yín ìyá cassette please be one let the sleeping tiger lies ìyá tẹ́ ẹ bá gbé wá ìyá cassette tẹ́ ẹ bá gbé wá báyìí mi bí ọdún ìyá ṣó ti wọ monopause I swear to God máa dá ìpadà sí menstruation ìyá ṣó ti wọ monopause àbọ̀ ṣì ń ṣe tó o bá ti wọ monopause
mo promise pé wà padà lóyún o máa dá ẹ padà síbi mọ́dún pọ́ọ̀sì o ìyá cassette gbogbo blogger tó bá ní gbé wọn jáde I'm a man to the call mi ò ní time for any bloggers because I'm not just set kò sí blogger tí màá dá lóhùn ìyá cassette láàrin èmi àti ẹ̀yin ṣé ni pé mo ṣe pa yín lé díẹ̀ báyìí ìyá ẹ mọ̀ yẹ kí n gbọmọ o olúfimọ́ lèmi o tẹ́ bá ti ń gbé kiri ìyá cassette tẹ́ bá gbé wá bá mi ìyá tó bá gbé wá bá mi ìyá ò ní ṣerú ẹ̀ mọ́ o ó dẹ̀ dá mi mọ̀ dáadáa ìyá sọ sí ìyàwó rẹ̀ ni bọ́lá ìyá ṣe ti ń sinmi ni ta ló jẹ tẹ́já dùrù ta ló mẹ́rin ìyá àti bá pẹ́lú ti pẹ́rẹ́ lé ìyá mi ni mo ń pè ẹ́ ó tó bí mi lọ́mọ mo pẹ́lẹ́ mo ti forí jagun fún ẹ ìjọ mọye tí mo ti ṣe torí tẹ màmá ṣé ọmọye tó gbé mi ṣépè torí tiẹ̀ ìyá cassette lady sleeping dog lies má gbé wá bá mi ìyá cassette wàá padà ṣe wàá gbàwó tọwọtọ lọ́wọ́ mi ìyá wàá padà sí menstruation ìyá cassette tó ọba tó bá yín wí èmi á bá yín wí o ṣé pé mo sì mí sí ẹ àti ọkọ tó bá yá ìyá máa gbé respect kó lórí yín máa gbé ọjọ́ orí kó lórí yín máa bá yín dọ́gba máa jẹ́ the same èmi ò kì í ṣọ́jú ìyá cassette tí n bá tún gbọ́ èmi ni mo sọ bẹ́ẹ̀ fún yín tí n bá tún gbọ́ ìyá cassette tí n bá tún gbọ́ bàbá mi ò tí ì rí bàbá bẹ́ẹ̀ tó máa gbà lọ́wọ́ mi kó àwọn blogger ẹsẹ̀ jáde èmi ò ní ẹni tí ń sọ pẹ̀lú blogger ta ló ń jẹ tẹgbẹ́ jù blogger máa jẹ́ why I'm a motivational speaker àṣìnú sẹ́ẹ̀tì kan fíìdì wa ò the same ẹ̀kan lóṣù márùn mẹ́sùn mẹ́fà mọ́ ń jáde ìyá tó bá mú tó bá bá aṣọ lágídí ní sùúrù tó bá fẹ́ gbọ́ tí n bá gbọ́ fẹ́ ya oṣù mẹ́fà ò ní sínú social media I promise you that ìyá tí n bá gbọ́ pọ̀ ti wà ní kọ́mọ̀ òun lọ sídì ló ní fiẹ́ lọ́rùn rẹ̀ ẹ wo ẹ̀yin tèmi Lizzy ò bú mi o alájà Lizzy ò bú mi to say the fact ó kàn dáwọn kankan tó comment síbi page ṣó ẹnìkan máa fi wọn àyìn kò bú mi o kò bú mi ẹ jọ gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi ìjẹ́ mo bú alájà Lizzy Anjorin lánàá ṣé mo bú ìyá cassette mo ní ìyá mi ní ìyá cassette ìyá tí n bá lè bá yín sọ òdodo ọ̀rọ̀ a jẹ́ pé mi ò fẹ́ràn yín àgbàlagbà ni yín know how to settle matter ẹ má máa sọ pé ọmọ mi lélẹ̀ mo fẹ́ pọ̀n ṣé tó bá fẹ́ pọ̀n ọmọ tó ń sọnù ṣé wàá pọ̀n tá a fi sọnù ni ìyá cassette olórí burúkú ni ẹ ìwọ lọ̀tá alájà Lizzy Anjorin ìwọ lọ̀tá mọ̀mọ́ yẹn ó kì í ṣe ìyá dáadáa ẹ sábọ̀dù bẹ́ẹ̀ta ló ń 100% ìyàwó ọ̀rọ̀ Nàìjíríà kọ́ o Ìbàdàn òsínmi eléyìí o àjọ ń gbé ní Germany ni ó mọ bó ṣe lè rí mi mọ bó ṣe lè rí ẹ ìyá ló gbogbo bàbá tó bá ní tó bá lè lò fún mi rántí pé I'm not an illegal nílùú Germany gbogbo alájọ gbé páàlì Germany dání ìyá tó bá ṣe olórí burúkú lẹ́gbẹ̀ẹ́ mi ìjọba Germany lọ́bìnrin àti ẹ̀dá ìkẹ́tí bá ṣe fún ẹ tó fi bú mi wàá sọ ìyá yìí olórí burúkú yẹn o ṣekúṣe yẹn yẹn o ìyá cassette ṣekúṣe yẹn yẹn o ìwọ tó bá mi sọ̀rọ̀ mọ́nẹ́mọ́nẹ́ láàárọ̀ yìí abóti gbàgbé ìyá cassette kí n rí ẹ létí ó màmá kó ṣe tó yìí tó gẹ́gẹ́ fún mi gbogbo bó ṣe bá ní wá bá ẹ wọ ṣebí iṣẹ́ tó yìí tó gẹ́gẹ́ rẹ ló kó fún mi ìdó gẹ́gẹ́ gbogbo ọ̀rọ̀ tó ìdó gẹ́gẹ́ rẹ ó kó ṣe ọmọ yẹn fún mi wọ́n ní màmá wọrí bàbá tó gẹ́gẹ́ sọ̀rọ̀ ọmọ mi ni kò ní bú yín mọ́ ìyá you take me back now ẹ lọ fún mi lọ gbọ́wọ́ lórí page ẹnìkan ìyá cassette ó fẹ́ fi mi gbọ́wọ́ ó lé ní afẹ́fẹ́ ẹgbẹ́rò kò ní dá fún ẹ èrò mẹ́rin ló ń rí ìyá cassette bọ́sítà kí mi àtẹ bọ́sítà láàrin 10 minutes káwọn ẹ̀ tó máa lérò ìwọlé èmi lè fọ́ lérò ta ló ń ta ṣé cassette tó máa ń ṣe ìyá ẹ̀ mọ́ lọ wá mọ́ ìyá let the sleeping dog lies ẹ̀yin ọmọ ìyá cassette tẹ́ bá gbọ́ṣẹ́ yìí ẹ pè yá yìí kẹ́ gbọ́ ni ẹ̀ èmi ta lẹ́nu gan o wọ́n ṣí èrè gan ọmọ gáràjì lèmi o dáńgbálá gidi lèmi o wọ́n wúyàwó èrè gan o ìyá tí n bá gbọ́ lẹ́ẹ̀kejì tí n bá gbọ́ ìyá cassette tí n bá gbọ́ lẹ́ẹ̀kejì
mama máa gbé sábà kórí ẹ̀ bọ́lẹ̀ máa gbé ìjòrí ẹ̀ bọ́ ta ló méjì yàgbà ṣé gbogbo ẹ̀kọ́ tó pé mi àtẹ́jẹ́ ẹgbẹ́ ni ìyá mi ni mò ń pè ẹ ti bá pè ní àṣẹ kò tó mọ̀ pé òun tó bíyàn ni ọ̀tọ̀ bí mi yàkẹ́sẹ̀ àbúrò ló tó gbà mí ọ̀dẹ̀ tó mi nínú ayé yàkẹ́sẹ̀ ọ̀tọ̀ mi nínú ayé o nínú ayé àtọwọ́ àtọlá àtọrúkọ àti yìí yàkẹ́sẹ̀ ọ̀tọ̀ mi social media kan náà tí mo nílé ńlá tó ń dárúkọ yẹ o onílé ńlá wọn àmọ́ ní social media o àti 94 lórí láti bẹ̀rẹ̀ sí jẹ́ lórúkọ ẹ ti 1000 ìyàkẹ́sẹ̀ tí n bá bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ èmi ò rí Islam náà tó máa gbà mí bàbá nìkẹ́ ẹ pè yàkẹ́sẹ̀ kẹ wọ́ ni ẹ máa dín respect gbogbo yín ṣé Ahmed Al-Fulani ẹ pè wọ́n kẹ wọ́ ni ẹ torí máa dín respect yín tí n bá bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ alájà kẹsẹ̀ alájì alíbi ọ̀kọ́lọ́mọ yóò lè gbà kẹ́tì lọ́wọ́ mi tí n bá bẹ̀rẹ̀ pẹ̀lú yàkẹ́sẹ̀ ìyá wàá padà ṣe menstruation mo promise ẹ bẹ́ẹ̀ ìyá yìí ó bú mi lẹ́yìn débi pé lórí iṣu ẹnìkan tó pèsè ẹgbẹ́ mi ẹ̀dá kọyìn èmi àti ìyá ìtìjọ sọ̀rọ̀ lẹ́yìn o close to 1 hour tí ìyá explain everything tí mo dẹ̀ tí mo pé kí ni mo lè ṣe náà àṣẹ ìyá ìmú mi sínú láti gbọ̀ ọ̀rọ̀ ọmọ bí tùnú ajíyàn ìyá sọ fún mi pé mo ṣiṣẹ́ kan ẹ lọ gbọ́ sẹ́yìn ẹgbẹ́ òtún mo pèsè ìyá ní káwúrà mo mọ ọmọ bí tù rà bàbẹ́ ṣé kò pa bí tù ni ó jẹ́ pé kókẹ́ pààyàn ikọ́ bí tẹ́jú fẹ́ pààyàn ni wọ́n máa ń wọ̀ ìyá kẹsẹ́tì ṣé o bímọ sá because èmi ò lè mí ilé mú ẹ̀wò ìyá mi kọ́ mọ̀ sórí bú tó ṣe yóò yá ó ní ẹ pé atẹ́gùn òtútù tó wà ní Germany ó ti jẹ́ ọpọlọ yín yòrò ìyá kẹsẹ́tì mi ò ní pẹ́ lórí fídíò yìí kò dẹ̀ sẹ́ tó máa pè wọlé ìyá kẹsẹ́tì ìwọ blow ìyá kẹsẹ́tì blow ó mọ̀ pé máa gbọ́ ètò òṣè yẹn o ó mọ̀ pé máa gbọ́ mo gbọ́ life ni o tó wà lórí kọ́ lẹ́nu yẹn gbé fóònù síbi kí ni mò ń gbọ́ báyìí pẹ̀lú etí ara mi ìyá kẹsẹ́tì ọ̀yá blow ọ̀rọ̀ èmi àti òkú ṣe fracas alájẹ́ ní alájẹ́ ni mí gbẹ́ni mọ́kà orí ẹ̀lẹ́kì gbẹ́ni mọ́kà orí ẹ̀yìn rẹ̀ ìyá kẹsẹ́tì wàá gbá wòtòwòtò lọ́wọ́ mi ìyá kẹsẹ́tì máa fàgbọ́ jẹ̀dí ṣe macaroni fún òní jẹ́ ìyá kẹsẹ́tì máa fàgbọ́ jẹ̀dí ṣe macaroni fún ẹ òní tẹ́sítì ẹ̀ òní dúró wò tán bá báyìí tó máa gbà lọ́wọ́ mi mi ò tí rí wá ìyá ẹ̀jẹ̀ kó jẹ́ last time ẹgbẹ́ ọ̀rẹ́ tí mo sọ last one nìyẹn o let the sleeping dog lies ṣé kí n fẹ́ lọ́kọ̀ pàbí tù ní oní mo láṣìírí ṣé mo sọ fẹ́ pé Mariam wọn àpúrọ̀ àlá sákàrò púrọ̀ mọ́ Mariam ni ìgbà mo ní pẹ́ sí wàhálà Mariam bẹ́ẹ̀ pẹ̀lú mo sọ fún náà pé tó bá pàbúrò ẹ̀fà díẹ̀ fún òkú tiẹ̀ ní kí wọ́n ní wèrè tó ń sọ ìyá kẹsẹ́tì èmi gbọ́n pé mi gbọ́dọ̀ tó mọ̀ ṣe àwọn ọdún òwe tó mọ̀ ṣe kí tèmi èmi níta gbogbo wọ̀nyẹn èmi àjókòó tí ọjọ́ 25-30 minutes màá ní mò ń gbọ́ who are you àná mo sì pẹ́ lé náà mo sì pẹ́ lé náà ìyá ọmọ tó lòun fọ́ mo sì pẹ́ lé onúwó ńlá ló ń gbà mo lè stand lórí ẹ̀kún ńlá ló ń gbowó kékeré kí wá ni mo ṣe fún ẹ mo pè é ní ìyá mi ṣe mi nílé bẹ́ẹ̀ sọ̀rọ̀ ní ṣé tí ẹni bá ń ṣe kan tó dá kí n máa fọwọ́ lá lórí ni àgbà tí ò kẹrù sọ̀rọ̀ nínú àwọn akẹtẹ sáré ìyá kẹsẹ̀ má bàyẹ Alájà Lizzy Anjorin jẹ́ jẹ́kọ̀ gbádùn láì fún ẹ sílẹ̀ fún àtọ́kọ̀ ẹlẹ́ bí mo sọ pé o gbowó bí o lọ gbowó mo náà wùnyí sọ pé Alájà Lizzy give 100,000 fáwọn àwọn blogger ṣé iná ń gbà lọ́wọ́ ẹ ní question mo béèrè náà o dẹ̀ gbé mi sí mi lọ́wọ́ mo ní ṣe ń gbà lọ́wọ́ ẹ ní o wá lé mi ẹlẹ́nu méjì èmi sọ̀rọ̀ ẹlẹ́nu méjì wí gbàgbà ní lọ́rọ̀ tèmi ìyá kẹsẹ̀ o ti bá sáìsì tún jẹun o ti kọjá lẹ́gbẹ̀ẹ́ sábọ́ọ̀dù ìyá kẹsẹ̀t má gbé wọ́dọ̀ mi o má mọ́ mi dáadáa o ìyá kẹsẹ̀t má gbé wá o ìyá má gbé wọ́dọ̀ mi o èmi mo pẹ́ ẹlẹ́jù bí mo ṣe pẹ́ ẹlẹ́ mo ṣe máa yẹ̀yẹ́ ìyá kẹsẹ̀t mo máa dábò ẹ̀ gidi ọ̀rọ̀ èmi àti ẹ fúrákàsì kọ́ ẹ̀yẹ tẹ̀mí Alájà Lizzy Anjorin òbú mi o ẹ gbọ́ kí ni mo sọ kí ni mo sọ ẹ gbọ́ máa pnc ṣé nǹkan tí mo sọ ìṣó pọ̀ jù ni mo fa ṣé yóò mọ̀ pé Alájà Lizzy Anjorin tó ní pé Alájà láti bu àánú yẹ lórí gbogbo àwọn blọ́gà ṣe máa ṣe lára àbẹ́ ṣe ni Alájà Lizzy Anjorin kì í sọ kíníkan fún ẹ ìyá kẹsẹ̀ tó fẹ́rẹ̀ ẹ ìyá burúkú ni
ó máa padà di yes about náà kó ṣe kóbo yes about mo kò sì máa kóbo ya cassette ó dá mi lójú bẹ́ẹ̀ the time will come ìyá alájà Lizzy Anjorin mo rí tó tẹ́pù síbi program ẹnìkan èmi ò búyọ́ alájà Lizzy Anjorin mi ò búyọ́ o wàláhì inú onífẹ̀ẹ́ yín ni mo wà èmi bẹ́ẹ̀ yín ni mo fi sọ fún yín náà bẹ́ẹ̀ má jà kó kan mí mo lè ní tí mo bá yín sọ́gbà ẹ̀ tẹ́ gbọ́ mo ní mo fà Kùránì bẹ̀yìn ẹ má bínú mo gbé wọn lóhùn tó le bóyá tára àbàlájà àbùdá tí bá gbọ́ wọn á rí pọ́ìntì inú ẹ̀ wọn á lè kọ́ṣọ́ yín ìyá kẹsẹ̀ fẹ́ lọ́rẹ̀ sọ fún mi láàárọ̀ ìpẹ́ òun ti bá yín sọ̀rọ̀ títí pé kẹ́ mọ́ ṣe fúráká ó ní ẹ̀gbọ́n ni olóyè ìkíkí òun mọ́ kí ìyá kẹsẹ̀ ti jáde tí wọ́n bá mi sọ bẹ́ẹ̀ kó ṣépè kó fadé mákà tó gbé sórí tẹ́pẹ̀ mo dẹ̀ níwẹ̀ lágbẹ̀ kan tó sọ fún yín nìyẹn ok ẹ jẹ́ kó ṣe nǹkan tó fẹ́ ṣe èmi ò ní sọ̀rọ̀ pa ọ̀rọ̀ yín mọ́ tó lè fásitì mi ti pè mí lóríṣiríṣi kí n má sọ̀rọ̀ pa èmi ò dẹ̀ bú yín mi ò dẹ̀ sọ̀rọ̀ pa ọ̀rọ̀ yín náà tẹ́lẹ̀ kí ló kàn mí pẹ̀lú fracas ẹ wá ní mo pẹ́ dọ̀kásì níbo mo ti pẹ́ dọ̀kásì ni mo sọ̀rọ̀ sí dọ̀kásì náà wọn náà ṣe ju ẹ̀ pọ̀ èwo ni pàtó wọn pàtó pàtí lórí ẹbí ẹlẹ́bí fẹ́ bí ẹlẹ́bí lẹ̀ ìyá kẹsẹ̀tì ó máa gbá wòtòwòtò lọ́wọ́ mi èmi mo sọ bẹ́ẹ̀ fún ẹ tún lọ jáde kó tún lọ ṣe mí ẹgbẹ́ ṣẹ́yìn kẹ́ gbọ́mọ̀ rẹ̀ tí mo fún ẹ mẹ́ nìkan tí n bá sọ tí n bá fi burú màá lẹ́sẹ̀ fún yín màá lẹ́ sign out ìyókù dídọ̀ jimá kò yé yín sí ìyá kẹsẹ̀tì ó ti gbé ọ̀dọ̀ ẹ́sàbọ̀dù ó ti gbé ọ̀dọ̀ sáìṣìtù má gbé wá bẹ́ẹ̀ mi o ìyá èmi ò sínú Nàìjíríà ìyá kẹsẹ̀tì tó bá ṣe gbàgbà tó bá ní jáde kò lò ó lẹ́mi lórí òní bẹ́sà òní ṣe oríire eléyìí òkè ni mo ṣépè fún ẹ pẹ̀lú ìbínú òtún rẹ tó pẹ̀lẹ́ mọ́ torí mi ò pẹ́ nìkan pẹ̀lẹ́ tó mi ta ni ẹ ṣé ìlú ẹ tó bí èmi ni ìyá ìgbà tí mo ń jọrùkọ mi ẹbí àpẹẹlẹ tẹmí pọ̀ gan ẹ ti bá pẹ̀lẹ́ kó para ẹ lé olóyìnbó ní respect is a give and take tí bá ti fún ẹ kó fún mi ó bá mi sọ̀rọ̀ láàárọ̀ ò ṣe bú mi ó wá lọ ṣọ́dí ò èyí mọ̀ kó ní sọ ọ̀pẹ eléyìí bó ṣe ẹ̀dẹ́ rí ní èmi ò lè gbọ́ èmi ẹ̀ gbá àwọn ìpèrè tó máa ń ṣe kí ni fẹ́ gbọ́nú ẹ̀ ìwọ iná ló máa kó gbogbo iṣẹ́ ní tó máa kó wá bá mi àbí wọ̀kọ́ ni kí n fi gbogbo iṣẹ́ ràn ṣebí kébí náà ni mo bẹ support yín ni ó ní mo ní pé ó gbé blogger jáde ṣé ò gbé wọn jáde ni ṣé ò gbé wọn jáde ìwọ búra pé ìwọ kọ́ ló pe sísá mi jókòó tàdé ó kí update ẹ̀ bó ṣe ń lọ nǹkan tá làjà wí tó o bá fi update àti mi yẹn pé nǹkan bá alájà sọ àwọn lẹ́nu yóò rà alájà bá sọ̀rọ̀ ìwọ ló ń pa wọ́n sọ̀rọ̀ ìwọ ló ń update wọn ok kí wọ́n ló tún kún kó lọ́pọ̀ gbé wọn jáde ṣé ò bá Kwame sọ̀rọ̀ ni ìyá àbúrò tó wà jáde níbà ṣé ò sọ̀rọ̀ ṣé wọ́n kọ́ ló ń update kan tó ṣẹlẹ̀ fún mi èmi àti Kwame sọ̀rọ̀ lásì náà ṣé wọ́n kọ́ ló wọ́n bá alájà ẹ̀ sọ̀rọ̀ nínà ìwọ ló ń update wọn ṣe bá ló gbalẹ̀ ó gbẹ́ èmi ò sí bẹ́ẹ̀ asaga fúru láì nǹkan tó dùn mí ò tó èmi ò kì í sọ mo mọ̀ jáde ó sọ̀rọ̀ gbẹ́ náà ó wá ní kìíní ẹ̀kejì ẹ̀kẹta ìyá kẹsẹ̀tì ẹ̀kíní ẹ̀kejì ẹ̀kẹta wo ni mo ti bú ẹ ṣé o máa mú jáde kí n rí ná ó wá sáré lọ ṣe ọ́díò fún mi èyí mọ̀ pé ó máa ṣe ọ́díò fún mi èyí mọ̀ pé mi ò lè gbọ́ torí mi ò ní time fún 30 minutes ẹjọ́ wẹ́wẹ́ ìyá ṣé wọn ju ẹlẹ́nu kékeré ni àgbàlagbà tó ń túlé ṣé tó o bá láìkì tó bá pọ̀n tó bá ń wọ náà lọ wájẹ́ kó lọ wọ náà ni tó o bá parí ìṣòtù ní wẹ́lòmíì ni ìyá kí ni ìṣòro ẹ èmi ló fẹ́ gbé wá bá wà á tẹ́ mama èmi ló fẹ́ gbé wá bá mo ṣe fẹ́ lápẹ̀lẹ́ tó yà kẹsẹ̀tì mo mọ̀ gbà tó tọ́ o ẹni àfi tí ó jẹ́ kọ̀mọ̀ jọjọ àgòjò gbọ́ àbáàlù rẹ̀ bá sọ ẹni agbójúlé mọ̀ nìyẹn o èyí ò ṣe gbójúlé o màá níyà mi ni o ẹ má bu o ẹ lọ bí tóyìn tó gàngàn mo gbọ́ ni ẹ sísítà mi kan tó wà sáúdí tó lọ fẹ́ ṣe pẹ́ka mo gbọ́ ni ẹ pé má ṣe fúráká o má ṣe o kò dá o má ṣe o ìyá kẹsẹ̀tì èmi ló wá rí bú mo gbọ́ láìfọ ẹni o ètò ọdíò tó ṣe kọ́ ni mo sọ̀rọ̀ lórí o mi ò tiẹ̀ kì í gbọ́ yẹn wọ́n ṣe pnc ní ìṣẹ́jú méjì bọ̀dẹ̀ ti pa torí mi ò lákẹjọ wẹ́wẹ́ ètò ọlọ́kọ́ wọ́n nìyẹn fáǹsì mi yẹn ti gbé fóòsì mi tí mo gbọ́ ẹ̀ kàntìkàntì ni o Abbey ní kí n ṣe gbé àbọ̀ lórí burúkú yẹn ni ìyá kẹsẹ̀tì ṣé ni àti ẹ̀ ń bẹ̀ jàtẹ̀gbẹ́ yìí ṣé ni àti ẹ̀ jẹ́gbẹ́ kan ni ṣé mo jẹ́gbẹ́ ìyá kẹsẹ̀tì sáà lọ jẹ́gbẹ́ ni ṣé mo ní mo wà nú ẹgbẹ́ ẹ̀ ni ó ju mí lọ dáadáa ṣùgbọ́n òtò bíbí lọ́mọ ní iṣẹ́ gbé àwọn ọmọ ẹ̀ ẹ̀yin ọmọ ìyá kẹsẹ̀tì
ìyá yín ti fẹ́ tẹ́ ìyá kẹsẹ̀tì wàá jẹ́ pálábá ìyá lọ́wọ́ mi nǹkan tí màá fi nà ju bí lára lọ ṣó tí wọ́n monopause ṣó àpò ìsọ́bí gbọ́n ó sì máa ń dọ́kọ́ bó ṣe di boyfriend ìyá kẹsẹ̀tì wàá padà lóyún I promise you that this time tó máa lóyún ọ̀yá tún jáde again ẹ̀yin tèmi ẹgbọ́ṣẹ́ yìí ìyá ẹ̀ ni mo gbé bí tù sábẹ́ mi ò jẹ́ kó pa á ṣé kò pọmọ ọlọ́mọ ni ajá mọmọ tiẹ̀ fún lọ́mú ó ṣe tọ̀yà bákàbákan ìwọ iná ló máa ń pín iṣẹ́ sábọ̀dù kiri iṣẹ́ tó bá ti gbé sábọ̀dù máa ń pín kiri èyí tó bá ti kún dọ̀kan ló máa ń pín kiri wọ́n fi ṣí ẹni ìyá kí ló dé túlétúlé ni ẹni ìjọ ọ̀rọ̀ ṣọlọ Nàìjíríà gbẹ̀yìn ìyá ìlú èbó ó bẹ̀rẹ̀ pẹ̀lú ọ̀nà tó dáa ó débi kó ya bara ó bẹ̀rẹ̀ sí ń ba ogun ẹ̀jẹ̀ ó bẹ̀rẹ̀ pẹ̀lú Islam mo pín ẹlé mo ń pín ẹlé ọwọ́ fáàkà mo wọ́ ọ̀yẹ́ mo ní mọ̀mọ́ ẹ bá wọn já sọ̀rọ̀ yìí wọ́n máa rí yín fín mi wọ́n lè máa rí yín fín kí inú mi dùn ìwọ iná ló fi náà má jọkẹ́ ńgbà yẹn ó lẹ́jọkẹ́ ìwọ iná ló fi náà mọ́mọ́ yẹn ó fi náà títí pé fẹ́ lé ọmọ yẹn kó lé ọmọ yẹn kó ń di ọkọ ó wá sá sí pé ìgbà tó bá mi sọ̀rọ̀ ìgbà fẹ́ fà àjọkẹ́lẹ̀ ṣé mo fẹ́ fà àjọkẹ́lẹ̀ yìí mi ò lè fà àjọkẹ́lẹ̀ àjọkẹ́ she's my daughter mi ò ní fílẹ̀ láìláì kò síbi tó ní wàhálà ní pẹ̀lú ẹ̀ mi ò lè fílẹ̀ ó kàn lè bínú sí ó máa gbàgbé ó dẹ̀ ti apologize mo ti gbàgbé ẹ̀ a ti sọ̀rọ̀ lẹ́yìn ẹ̀ ní so many times ìyá kẹsẹ̀t wàá gbá wòtòwòtò lọ́wọ́ mi máa gbé ẹ padà sí period wàá ṣe menstruation mo pín ẹ lé títí ó gé mi jẹ sọ ọ̀pá àjọkẹ́ ilé ìwòsàn máa pín ẹ lé nìyẹn àjọkẹ́ ilé ìpẹ́ ni mọ́mì ló máa ń pín ẹ ó padà tẹ̀ bẹ́ẹ̀ ni sọ ní ọ̀tẹ̀ mi tó fẹ́ gbé wáyé ìyá one way ni o ìwé ẹ̀sán kó lọ sí ọ̀sẹ̀ tèmi o ìyá kẹsẹ̀t ìyá kẹsẹ̀t ìyá ọ̀gbẹ́ oní tí bá ti ṣe wàá tún ṣe mí jẹ́ kí n gbọ́ mi mi ò tiẹ̀ tí ì ṣe warm up mi ò tí ì ṣe warming up rárá mo kàn fún ẹ ní kìlọ̀ lásán ni mo pa àwọn ọmọ ẹ máa gbọ́ṣẹ́ mi wọ́n tètè pè é ìyá kẹsẹ̀t wọ́n á ṣe ọmọ bí alibíọ̀sì táwọn ìṣẹ̀ máa ń dún wọ́n á gbọ́ sí ìjìṣẹ́ lẹ́nu láti inú tray tó máa ń pọ̀ wọ́n á gbé ẹ lọ síbítù tó bá wo iṣẹ́ mi tó bá sẹ́ǹdì ẹ̀ sí ẹ ẹ̀já dẹ̀ máa da lára ẹ̀ àwọn tó léfẹ̀ tó lè kaná tó jẹ́ yúùtù gan ìgbà tó lórí ìmúyí tí mo kò bó ó fẹnu ara ẹ̀ sọ́nà ó ló ṣe parí pírọ̀dù ọjọ́ márùn-ún ó ti lé lọ́jọ́ mẹ́rin ọjọ́ márùn-ún òun wo fídíò mi àyà ń já pírọ̀dù ń jẹ́ ó wá padà ìyá pọ́lẹ́tì wàá ṣe pírọ̀dù mẹ́wàá 10 days máa fi ṣe pírọ̀dù ó máa padà lóyún o ìyá kẹsẹ̀t èmi ló mú mo pọ́n ẹ lé mo respect yẹ ṣáàṣì ìyá kẹsẹ̀t ó wá ní kí n tún ṣe mi ò tí ṣe ẹ̀kan fún ẹ báyìí o gbéṣẹ́ fún blogger ọkùnrin ni mí èmi ò ní bóbìnrin blogger kankan mi ò ní bá wọn rojọ́ mi ò ní bá wọn sọ̀rọ̀ láíláí ever my dead body tán bá bú mi títí wọ́n polówó mi ni ìgbà wọn bú mi nígbà tí káwùlà over 5,000 followers mo gbà látara wọn kò yẹ olóòfẹ́fẹ́ wá follower ìyá kẹsẹ̀tì ṣé wọ́n mẹ́ tó mi ni àbórí ẹ̀ ń yí ni orúkọ mi tí mo ti bì láti 94 ó bá fi sàlámà lékún o ẹ bá mi gbájú òyò àwọn àgbà ìyá kẹsẹ̀tì ẹ ara mi gbọ́sọ̀kúsọ sọ̀rọ̀ pẹ́ fẹ́rẹ̀ ni ìyàwó ẹ̀ kì í rẹ́kọ̀ọ́ ìtọ́ máa kọ́ bọ́ ṣe máa ń bú ẹni ó sọ ẹ́ dàdíyẹ ó sọ ẹ́ dàgbàdo láti ẹ̀ wá ń lé kiri èmi lè fi kọ́rọ̀ sọ èmi ò lè fi ẹ wérò màá fún ẹ ní followers ni èmi á fún ẹ lérò ni ìyá tí n bá bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ màá fún ẹ lérò ni ó ṣe pé mi máa ń private pẹ̀lú àwọn góòlù mi ní ẹlú ẹbù confam èmi máa ń lò èmi ẹlú ẹbù ètò oríkì yọrí ni ọdún kẹta ló ti wà lọ́rùn mi rè èmi ẹlú ẹbù àbíwẹ̀rẹ̀ ní ẹ̀yà ìwọ ló kó pàǹdà sọ́rùn náà ìwọ ló kó pàǹdà sọ́rùn ìyá má gbé wa ò fẹ́ tẹ́ mo pín ẹ lẹ́ni màá gbé respect kó lórí ẹ màá rọ̀bù ẹ gidi ìyá sísí fíìmù lèmi àti ẹ kì í ṣe fracas mama má gbé wa bẹ́ mi lọ report mi fún bundesam kọ́ pè mí report fọlọ́pàá Germany kọ́ invite mi ìyá ó mọ̀ bó ṣe lè rí mi tó bá ṣe wẹ̀ níwájú ti tèmi
wo máa fàgbọ́ jẹ̀dí ṣe ń dómi fún ẹ ò ní jẹ́ tán wà á tẹ̀sí ẹ̀tì kódà àwọn ọmọ ẹ wọn bẹ pín èmi ò ní bá àwọn ọmọ ẹ o ọmọ ẹ tó bá jóbìnrin píríọ̀dù ẹ á gbọ́ṣẹ́ mi kú bá kó bọ̀ ẹ títí píríọ̀dù tẹ̀ gá 6 tó bá ń ṣe lọ́wọ́ kò ní rí mọ́ wà láì ìyá lọ béèrè mi lọ ṣe béèrè mi lọ ṣe béèrè mi dáadáa ó mọ̀ mí náà ìyá kẹsẹ̀tì ó mọ̀ mí wọn á wo àwọn èèyàn tí ò tí mi kú wọn á kéwàá iná lè láàyè rọjí wọn á kéré ẹ lórí ìyá kẹsẹ̀tì ẹ̀yin èèyàn Alhaja Lizzy Anjorin ò bú mi ṣùgbọ́n nǹkan tó kọ sọ níbi kan tó ti play iṣẹ́ yẹn ẹ mọ̀ kí n bá ti ṣiṣẹ́ iṣẹ́ tèmi àgbo blogger ló máa gbé kí ló dé kí n bá ti bá yín dá sọ̀rọ̀ lè máa ń kọ̀rọ̀ ti tèmi náà ṣé mo wà nù yín ni but tẹ́ bá ti fọ oṣù mẹ́jọ o tí n bá wá sọ sí lẹ́ẹ̀kan ṣoṣo ẹ wà kan ko ẹ mọ̀ kọ́ tiẹ̀ eléyà gbé tiẹ̀ tọ̀wọ́n agbé tiẹ̀ ṣé kí n fi social media lẹ̀ fún yín mi ò bú wọn náà peace la bẹ̀rẹ̀ fún Alhaja Lizzy Anjorin bẹ̀ kò wà láì Lizzy Anjorin ó tún respect mi ó tún fi sàásì Lizzy Anjorin èmi ò gbọ́ ẹ o tó o bá wálẹ̀ lókè tó wà ṣé mo fẹ́ wá síbẹ̀ ni tí n bá ní kó jábọ́ ṣé mo fẹ́ fi fámìlì mi sípò tó wà yẹn ní ipò ọlọ́run tó gbé ẹ síbẹ̀ èmi gẹ́gẹ́ bí ẹnìkan mo láìkí Alhaja Lizzy Anjorin torí ọmọ tó jìyà nú ayé nìyẹn wo obìnrin yìí wọn náà wọn láìkí ẹ torí pé ó jìyà nú ayé wo obìnrin yìí wọn náà láìkí ẹ torí pé ó jìyà nú ayé Alhaja Lizzy Anjorin ó jìyà nú ayé àbùkù kí wẹ́n tí ò bá lórúkọ Alhaja ó yẹ kẹ́ ẹ máa dúpẹ́ ni tí ìyàwó èrè tó ní láàkáyò bá lè sùn tó dòdò fún yín èmi á sọ fún yín ìjẹ́ ìrẹ́lá Ẹsábọ́ọ̀dù kó bú ẹni tó lórúkọ rí ni ìjẹ́ ìrẹ́lá Ẹsábọ́ọ̀dù kó bú ẹni tó lórúkọ rí tẹ́ ẹ bá lórúkọ Ẹsábọ́ọ̀dù níwọ̀dọ̀ yín ológo ni ayé ò lè gbogbo yín kí ni fẹ́ rí pé kẹ́ wálẹ̀ sí ìgbà tẹ́ ń sun lẹ̀lẹ̀ ìgbà tẹ́ ń tẹ́ ìrù oúnjẹ méjì jẹ ta ló wà bẹ́ẹ̀ èmi kàn ní pé kẹ́ kú olùṣẹ́ mi kẹ́ fi wọ́n lẹ̀ fún wọn ẹ̀gbọ́n sí náà ẹ má fi ọjọ́ òní bọjọ́ ọ̀la yín jẹ́ ni mò ń sọ ọjọ́ ọ̀la yín ò ní bàjẹ́ for example ẹ wo tíjọ́ mẹ́ta tó ṣẹlẹ̀ sí Túnjí Akíndélé colleagues yín tá gbé wá bá kò gbà wọ́n blog ẹ̀ lọ́tún blog ẹ̀ ló sì gbégbé kò gbà lọ́wọ́ wọn tó ẹ́ pé òun náà ti jáde kó lóun fẹ́ di blogger òun fẹ́ mọ ṣe ẹ̀gbọ́n sì PDP má ti mú wọ́n má ti mú as a deputy aspirant fún PDP Alhaja Lizzy Anjorin wọ́n náà lórúkọ ọ̀nà ayé wọ́n lè mú ẹ kó wá ṣe deputy governor lọ́la lẹ́kọ̀ọ́ ní Lagos state Alhaja wọ́n lè mú yín lákẹ́ wá ṣe deputy governor ṣé tó fi mú Fúnkẹ́ Akíndélé Jennifer kó wá ṣe deputy aspirant fún ìdí governor kí ló tún ọ̀lẹ́ mẹ́yìn náà Alhaja ìyá kẹsẹ̀ tó fẹ́ràn ní o ó ń ba nǹkan jẹ́ ní o kò tún ṣe o ẹ lè dànù kó lẹ́gbẹ̀ẹ́ ní o ìyá kẹsẹ̀ tẹ ẹlẹ́nu òrò fọ́ ní o ẹlẹ́nu jáwáyà ní oníkan tó gbà sọ́lẹ̀ ní o nípa ọ̀rọ̀ ní o àti débẹ̀ Alhaja Lizzy Anjorin wà láyé ọwọ́ mi rẹ̀ funfun nẹ́nẹ́ mi ò rókú sí ẹ o ò ní kú ọmọ ò ní kú nígbà tán níwọ̀ kọlù olóyún òwò àwọ̀kọlù lọ́mọ mo mọ̀ dẹ́sábòdù lóhun mo ní ìyá àgbà àyà nìyí onísọkúsọ nìyí òun ló lóyún ẹ̀ òun ló bí nkẹ́ inú ẹ̀ ló fi gbé àrí fídíò àrí gbogbo ẹ̀ kẹfẹ́ kó ṣe ọmọ ẹ̀ ni ìyá àgbà yìí mo bú yẹn sábòdù gbọ́n náà mo bá yín sọ abẹ́ ẹ̀gbọ́n gbà náà ni ṣé mo bú yín ni mo dẹ̀ sọ pọ́ìntì ṣé ìmọ̀ràn tí mo fún yín tí mo fàlùkùrá ní bẹ̀yìn tí mo fi Ọlọ́run bẹ̀yìn tí mo fi Mẹ́kà Mọ̀dínà bẹ̀yìn olè yín náà tí wọ́n sọ pé mo bú fámìlì yín Alhaja Lizzy Anjorin mi ò bú ẹbí yín ẹ gbọ́ subhanallah ń bọ̀ mo fẹ́ fi kẹ́rí ẹ mọ̀ gbọ́ ọmọ yẹn ṣe ń bọ̀ mo fẹ́ fi kàn yín kẹ́rí kan tí Alhaja Lizzy Anjorin gbé fọ́tò mi sórí péèjì ó pọ̀ lọ́wọ́ mi ní bàjẹ́ péèjì ńlá tó wá gbónílé lábẹ́ síbẹ̀ ó kàn rí fọ́lù látàárọ̀ Alhaja Lizzy, thank you so much thank you mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣé gan owó lẹ́yìn ìlàsán mo ti rí more than 1,000 followers mi màkà lọ́dọ̀ yín náà ti ń wà èyí ò lè ní fọ́tò mi kọ́ má tẹ̀lé mi wọ́n fẹ́ gbọ́ wọ́n tí màá sọ̀rọ̀ rà èyí ò lè bu yín àwọn ẹlẹ́wọ̀n wọ́n ti gé ènìyàn lọ́dọ̀ yín náà nìyẹn ẹ ṣé ìgbà táwọn blogger bú mi ń jọ́sí mo ní more than 3,000 followers láàrin wọn tí ìbá ní kí wọ́n bá mi bú ìdí péjì mi ṣé máa bí òjẹ̀bi wọ́n ní mo wà ìyá kẹsẹ̀tì ń bọ̀ mo fẹ́ fi hàn kàn yín ni ẹnì yẹn ṣe sẹ́yìn kí ni ẹ̀sìn mi sí ni
gẹ́gẹ́ ní send sí mi dà okay mo rí kíní kan tẹ́nìkan send sí mi ń sìn ẹ mọ̀ wàlájà Lizzy Anjorin kò bú mi o orí péjì ẹ̀rẹ̀ màá kà ó ní my attention and energy is on Esabod and Dorcas plus Fola not you sir kí ni mo tún fẹ́ wá sí màá bú mi ni not you alájà ọlọ́run ní gba ìkú lára yín mo ti gbọ́ nǹkan tẹ́ sọ then I raise my case I promise you that ẹ mọ bá wọn fa lọ ẹ fẹ́ mi náà ní 500,000 màá support yín bá wọn bú wọn bá wọn jà ẹ̀mí dẹ̀ lẹ́nu gan ẹ fún mi lówó mo fẹ́ join ní warrior tí n bá fún ìmọ̀ tẹ́ bá gbọ́ tẹ́ kí n support yín ni tẹ́ bá lè sanwó mi ẹ sanwó mi èmi ẹ gbọ́ lọ́wọ́ èèyàn bẹ́ẹ̀ máa gbọ́ lọ́wọ́ yàtì number 1 kò sẹ́ni ẹ tó lè pé mo gbọ́ lọ́wọ́ rí alájà Lizzy Anjorin ẹ fún mi lówó wàláì máa support yín wàláì máa support yín ṣebí adájọ́ sọnù kò ní gbọ́ fèrè ọ̀rọ̀ ẹni táyà bá báyìí sọ tẹ́ bá lè gbọ́ pé kájẹ́ kẹ́ máa jà ní máa support yín lù jà yín alájà Lizzy Anjorin ọlọ́run ní gba yìí lára yín I will say advise you one more time for the last time ẹ fi bloggers sílẹ̀ fáwọn tó ní Nollywood yẹn then do a superstar fracas kọ́ ló fún yín lórúkọ bẹ́ẹ̀ bá ṣe ń jáde lẹ̀ fún Dorcas ní more popularity bẹ́ẹ̀ bá ṣe ń jáde lẹ̀ fún Esabod ní more popularity rántí Esabod àmọ́ sọ pé ológo ni ẹ wá bú mi kí n lo ògùn ẹ ògo yín ló ń lò tó fi ń pèrò jọ o let me tell you the truth kò yẹ yín alájà let the peace reign ẹ kojúmọ́ lé yín ẹ gbádùn ọkọ yín ẹ̀yin lẹ bímọ tó fẹ́ pé advice tí mo fún Mr. Lati olódùn yìí tẹ́ fi ní pé mo rí tẹ́ ní pé ok mo fẹ́ lọ ka kọ́mẹ́ǹtì yẹn bìkan mo rí kọ́mẹ́ǹtì yẹn jẹ́ kí n lọ kà ẹ jẹ́ kí n lọ ka kọ́mẹ́ǹtì yẹn ìyẹn wá jẹ́ nǹkan tí kọ́mẹ́ǹtì yẹn dá ok ṣé ẹ ti rí lọ́dọ̀ wọ́n ní iye slave èmi ò mọ̀ gba bloggers yẹn wọ́n ní slave mama alájà Lizzy Anjorin wá kọ síbẹ̀ pé abuse mama cassette ìyá cassette níbo ni mo ti gbé yín tí mo ti bú yín máa play ẹ̀ ní bá ṣe bú yín alájà Lizzy Anjorin ní he abuse me and my family alájà níbo mo ti abuse tó bá pé mọ̀nà tí mo fún yín lójú èébú ẹ foríjì mi o mo ṣí fìlà fún yín ẹ má bínú mo forúkọ ànábì wa màmá bẹ̀yìn tó bá pò tọ́lẹ̀ mọ́ Ọlọ́run ẹ dáríjì mi lórí ẹ Mr. Lati ọkùnrin alálùbáríkà ẹ má bínú o èmi kàn rí pé ó lè fa nǹkan tó lè máa fún yín ní dọ̀tí bẹ́ẹ̀ tó gbé kò sí ẹ tó ìkálẹ̀ ògùnyàn kó ṣe nǹkan tó bá wù ẹ má bínú I tender my apology about that statement mo dẹ̀ ti kó jẹ mo withdraw ẹ mo kó jẹ ṣe ti kí ẹ gbàlẹ́ pé mo kó jẹ ẹ má bínú then ẹ tún wá Sunday alájà Lizzy Anjorin ẹni he lie against me and my family ẹ bá mi court ibi tí n bá ti purọ́ mọ́ yín ẹ bá mi gbé jáde ibi irọ́ tí n bá ti pamọ́ yàrá alájà Lizzy Anjorin ẹ bá mi gbé jáde irọ́ tí mo bá pa mọ́ yín bóyá àtẹ̀yìn àti family yín bóyá kí ẹ bá mi gbé jáde tí n bá gbọ́ pé òótọ́ mo purọ́ mọ́ yín wàláhì ẹ̀bìrì gbọ́ tó mọ̀ mí àmì man of apology máa tẹ́ǹdà fún yín mi ò ní ṣe ń kọ̀rọ̀ o máa gbá sójú gbangba máa bẹ́yìn ìgbà wọn kọjọ bọ́ yín bẹ́ẹ̀ lọ́wọ́ fún mi lórí abiyamọ ayé tí mo róòtọ́ mo jáde àwọn ayé bú mi títí lórí ẹ̀ bẹ́ẹ̀ mo tẹ́ǹdà apology mo mẹ́rẹ̀ foríjì mi wàláhì máa foríjì màá ní kẹ́ má bínú tí ẹ bá lè rí ṣẹ́ tí mo ti bú yín o tí mo ti bú ẹ̀yìn àti family yín kò yẹ yín sìn bóyá kẹgbẹ́ wa ẹ máa gbọ́ ẹni ní ok mi ò mẹ́tò tí ẹ gbé ok ẹni tún gbé kan ó nù igun bóyá advice yẹn rẹ ẹ jẹ́ kí wọ́n lè rí kò play ẹ jẹ́ kí wọ́n ti send kan bẹ́ẹ̀ sí mi ẹ jẹ́ kí n play video yẹn kẹ́ ẹ gbọ́ bóyá ibi tí mo ti ṣẹ̀wọ̀n nìyẹn o pọ́ìntì méjìlá ẹni yẹn náà kò gbèrègbè ẹ mọ̀ pé mi ò mọ̀ gba bloggers yẹn bẹ́ẹ̀ tí n bá ti ṣiṣẹ́ ọbẹ̀ ní fáwọn blogger wọ́n bẹ̀ sí máa kọ́ọ̀tù bọ̀ tó wá ní sáìdì ogo tèmi pọ̀ ju gbogbo ẹ̀ lọ mi ò ní bá yín dá sí mọ́ ẹ má bínú o ẹ mọ̀ orí jìmì ẹ mọ̀ ìbára yín jà lọ ẹ máa gbọ́ àkàtà ẹni sọ àpọ̀ play kan náà
I thought I play one. Mo rí pé sẹ́ẹ̀dì kan sí mi tí mo play. Mo ti wò kan lẹ́yìn tán sẹ́ẹ̀dì sí mi. Tèmi níta lélẹ́yìí. Ha, ẹ jọ̀ọ́ náà, mo fẹ́ wá kẹ́ ẹ fi rí o, má lè ti play ẹ̀ tán, ó dọ̀la. Mọ̀mọ́. Àníkẹ́ send iṣẹ́ tí mo ti rí iṣẹ́ yẹn lẹ́ni náà. Okay. Ó yẹ pé ìyàwó yẹn náà ló send ẹ̀ sí mi, ìyá cassette. Pé òótọ́ sọ mí sí pé kí n máa wọ̀rọ̀ tí mo sọ o, àwọn blogger ti ń gbé. Òun náà ló send ìyàwó lórí búkú yẹn ni, ẹ jẹ́ kí n wáṣẹ́ yẹn. Ìyàwó rẹ̀ yìí dáa. Èmi ò ní block ìyá cassette. I will never do that. Okay, ó ní kò gbélégbé. Ìyá Florent, bàbá Florida. Ẹ má gbọ́ o. Ẹ jẹ́ kí n sọ kíní kan fún yín. Ẹ dúró tán ẹ ṣiṣẹ́ ọkọ lórí ìyàwó yìí. Ẹ má gbọ́ mà tí mo fún wa o. Ìmọ̀ràn ni o. Ẹ jọ tó lọ lọ́wọ́ ẹ má bínú. Alájà Lizzy Anjorin ẹ má bínú sí nǹkan tí mo fẹ́ sọ yìí. Mo fi Olódùmarè bẹ̀ yín. Mo fàlẹ̀ kúránì bẹ̀ yín. Mo mọ̀ pé fẹ́ràn Abdulateef dáadáa. Alájà Abdulateef náà lè fẹ́ràn yín. Ẹ má gbọ́. Alájà Abdulateef tó bá jẹ́ pé lóòótọ́ lè fẹ́ràn ìyàwó yìí tí ìyàwó yìí náà fẹ́ràn yìí dáadáa ẹni tó rìn jẹ́ ẹni tó rẹ̀ dì láàrin yìí ẹ jẹ́ ká kó sípò bẹ́ẹ̀ ẹ kò lówó jígọ́lọ̀ kò sọ́kùn tó wà láàyè jígọ́lọ̀ tí ò ní ṣe. Ṣé gbọ́? Kóbìnrin kó fọkùnrin ṣètò kí kò sí kankan tí yẹn jẹ. Alhaji Lateef tẹ́ ẹ bá ti kọ́lé tẹ́ ẹ bá ń kọ́ lọ́wọ́ parí ẹ̀. Àbí àmì. Wọ́n tó di pẹ́ parí ẹ̀ ẹ lọ gba ilé ẹ mú ní sísàbẹ̀ yìí. Ṣé mo sọ̀rọ̀ sọ ni ìmọ̀ràn nínú o dẹ̀ bẹ́ kọ́ má bínú. Wọ́n fẹ́ kẹ́ gbó lórí ọkùnrin ẹ pàṣẹ fún Alájà Lizzy Anjorin lọ́wọ́ yìí ó ti tó ògbọ́dọ̀ sọ kankan mọ́ torí kò sí bó ṣe máa bá ojú. Ṣé ò ní bá mú? Sọ fún Alájà Lizzy Anjorin bá ti sọ̀rọ̀ ayé ó sì blọọgì ó sì máa gbé yín ẹ pé mo sọ bẹ́ẹ̀ fún Alájà Lizzy Anjorin nínú iṣẹ́ tí mo ṣe ń gbà náà wọ́n ní why can't you respect your loving husband tí nígbà pé kò sí bó ṣe fẹ́ wá tí wọ́n ti jọjọ yù ẹ̀gbéra yín ṣépè ẹ̀gbọ́n ọmọ ṣépè ìmúlẹ̀ tí ń gbọ́kọ̀ ṣépè ẹ̀gbọ́n ọmọ tí náà síbẹ̀ tó yẹ kọ́ ẹ máa ṣépè fọwọ́ lọ́mọ ìmúlẹ̀ tọmọ tí náà gbé olórí kan ní èpè kíjà lóòjọ́ níṣe ló ń dúró ni wọ́n máa wáyé láti iṣẹ́ lọ́jọ́ kan rí ànábì lẹ́yìn iṣẹ́ èpè àjẹpé nínú ẹ̀ tó bá ṣe lọ́nà tó tọ́ àjẹbí tí tó bá ṣépè lọ́nà tí ò tọ́ rárá ẹni tó ṣe fún ò bá dá a padà tó dákẹ́ o ìyẹn tó bá ṣe èpè àforíkorí ọba àrùkíṣọ. Àwọn ọmọdé ṣépè fún ọmọ ní ọjọ́ ọ̀la nínú àwọn ẹ má tèyí lọ jẹ lójú mẹ́ra àwọn ọmọ yìí ló bá jọjọ́ ọ̀la. Àbí? Ó yá pé tí mo sọ bẹ́ẹ̀ yóò yé wọn. Wọ́n ní àti ìtàlájà lè ṣe ń gbé sọ́ọ́dí pé lọ́dọ̀ ti Fọlá àti ìtàn blọ́gà ń gbé ṣépè lọ́wọ́ Alájà Lizzy Anjorin gbogbo mo ṣe kì í sọmọ Alájà Lateef ní ẹni tí ọjọ́ ọ̀la náà Alájà Lateef èyí tàlájà fọ̀tán ń gbé ṣépè lọ́wọ́ Fọlá ọmọ yín ni ọmọ yín ṣàwà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ jẹ́ nǹkan ló bí gbogbo I don't know. Èyí tí àwọn blọ́gà náà ń gbé ṣépè lọ́dọ̀ Alájà Lizzy Anjorin èpè oníjà kankan náà àwọn innocent yẹn ṣe bọ́ ọmọ yín ni gbogbo wọn mo fi sọ bẹ́ẹ̀ fún yín náà kí n máa ṣe tó fi burú ẹ gbọ́ kẹwàá gbọ́ tí mo sọ fún yàkísẹ́ tí wọ́n máa fi mú mi gbó. Láìpẹ́ yẹ pé táwọn obìnrin kì í forí gbà láti jẹ́ ká ẹ forí yé gbàgbà tẹ̀wà kékeré. Ìwà ìyá àgbàlagbà tó dáa. Ìyá kẹsẹ̀ tìrẹ o. Ìyá kẹsẹ̀ ìyá mi ni yẹn tó. Tí ìwálẹ̀ bá ń sọ tó ń jó òdodo ọ̀rọ̀ ìyá kẹsẹ̀ àjẹpẹ́ yóò fẹ́ràn yìí. Ìbẹ̀rẹ̀ pẹpẹ yìí ìsìláàmù rẹ̀ máa fà á. Kí ló dé tẹ̀ fi ìrìnsẹ̀ ìsìn Islam? At age of 65, ẹ sọra yín di adìyẹ fáwọn ọmọ kékeré tó wá wá gbàdú sí. Bàbá
àgbàlagbà yóò tó lé o I'm sorry to say láàrin àwọn ẹni tẹ́ wà yẹn ẹni tó yẹ sábọ̀ jùlọ bàbá ìyàwó cassette ó ṣe é ṣe ká ṣe cassette fún mi kò jẹ́ inú ìtì iwájú mi bàbá ìyá mi nìyẹn ẹ̀yin náà fi ní sílẹ̀ lẹ́tà bí ẹ̀yin náà sílẹ̀ ìyá kíṣẹ́ẹ̀tì ẹ̀jẹ̀ ká gbà yọ torí ẹ̀yin nìkan ẹgbẹ́ àwọn blọ́gà dìde ẹni pé kọ́ ọmọ bú mílíọ̀mù kọ́ ọmọ bú ọmọ àlùbáríkà yìí nítorí kíní ìyá kíṣẹ́ẹ̀tì tí ìkẹtẹ̀ ṣe òtó yìí ní 100,000 tẹ̀ gbà lọ́wọ́ Lizzy ẹgbẹ́ ìdókòkò táde tó yí ìdókòkò pé kó wá mọ jà kó wá mọ support Lizzy ìyẹn wá yí padà ó bẹ̀rẹ̀ sí wí ọmọ mi kan náà wà tó bá ṣiṣẹ́ àwọn bloggers àwọn sticker àkọ́kọ́ bá ń pè mí pé àwọn nípa ọmọ ní ńlá ni ọmọ yìí ni bàbá ẹ kìlọ̀ fún mo pé mo sọ fún ìyẹn sísítà mi olórí Islam ni ó dẹ̀ lówó ọ̀dọ̀ tó lọ fi sí ni kódà mo plan tó bá dé Nàìjíríà màá ṣe kọ́sọ́nà ní ìṣe rẹ́kọ̀dù fún kódà wá jáde ó wá ló wà ló àwọn flagging warrior ló pè mo yí pọ̀ bẹ́ẹ̀ ọkùnrin fẹ́rẹ̀ o ó bímọ tó dáa o ẹ bá wá fún ẹ ó fún ẹ fi ẹ sínú gáàjì tó rẹ. ìwúmọ̀ tó kọ́ jíṣẹ́ yìí mo lókọ́ tẹ́ pé tv yìnyẹn ẹ ṣe gan alájà tó bá pé advice mo fún yẹn òun ni ò dá mo ti kó jẹ ẹ má bínú ìyá kẹsẹ̀tì tí n bá pè yín ní ìyá mi tẹ́ bá ṣe nǹkan tí ò dá tí n bá lè sọ fún yín tó bá díwo tó bá dèṣù tán máa forí jẹnu ẹ̀ lọ́yẹ́ kí n fún yín nìkan tí mo sọ tó bá pẹ́ ìyá mi ló ṣe kọ́ ní màmá mi ẹ jẹ́ wọn tó da ẹ tó lé ẹ má dalé ru ọkùnrin máa ń sọ fún ìyá ẹ̀ á ní màmá mi ẹ má dalé mi rú ẹ tó lé ni obìnrin sọ fún ẹ̀mẹ́ báwo bí ẹ pé irọ́ tó ọmọbìnrin wa ti dàgbà tó ti dé ó ti dọ̀rẹ́ àwọn òbí ẹ̀ á bá wọn sọ̀rọ̀ ṣé ẹ̀ mo torí ẹ̀ ṣe ẹ fi ń bú mi ìyá kẹsẹ̀tì kò sí wàhálà ìṣẹ́rí ọ̀dẹ̀ tá ń ṣe ẹ pín kiri gbogbo àgbáyé kò yẹ yín ẹ pín alájáde sáà nítorí òbí mi ọmọ àlùbáríkà ni nǹkan kò ní sọmọ ẹ kò sí nǹkan tó ṣe mi ò lè gbìjà Fọlá mi ò gbìjà yá sábọọdù kí wàá ló dé táwọn pé iṣẹ́ tí bá ti ṣe gbogbo yín máa ń tẹ́bà àti tẹ́bà máa fi pé ẹbí yẹn gẹ̀ẹ́sì mi ìyá kẹsẹ̀tì ẹni torí pé mo mú bíntà màbẹ́ ṣé kàn pa bíntù ni ṣe fẹ́ bírú ẹ̀ lọ́mọ mọ́ tẹ́bà pa tọmọ yẹn bá ti kú gbà yẹn kí lè fẹ́ gé nínú ẹ̀ náà dandan kí n tò síbi tẹ́ bá wà ní dandan kí n tò lé síbi tẹ́ bá wà ìyá kẹsẹ̀tì ẹ̀jẹ̀ kàmá bá wà ẹ wo ẹ̀yin bloggers mo kí o gbóyí pẹ káàrí láì èmi ò ní táìmù tí yín o ọkùnrin lèmi o èmi ò lè bá yín wá rojọ́ o wótòwótò sínú èmi àtẹ̀yìn o ẹ bú mi bá ṣe wù yín ìjọba tí ń bú mi yẹn ẹ ṣá try kẹ bá mi fi Abedon worldwide live sí so that àwọn tí wọn lè wọn máa wọ láti wá gbọ́ wòròwòrò mi náà ṣùgbọ́n ẹ má retí èsì kan lọ́dọ̀ tèmi èmi ò ní báyìí torí mi ò tẹ̀ kí gbọ́ nípa sì wá nẹ́nìkan ìyá kẹsẹ̀ tó jẹ́ màmá mi tó bú mi tó pè tí mo fẹ́ tí mi gbọ́ ló yẹ kí n bínú o àǹtí mi tó pè sórí flag yín mi ìbínú o ẹ má bínú ẹ pé mi ìdákọ yín mi ní pẹ́ mi ìná sọ̀rọ̀ tó dá mi ìná sọ ọ̀rọ̀ yín ò dá o ọ̀rọ̀ tó dá alẹ́ sọ dandan kọ́ kí n tẹ̀lé kí n lọ síbi tí àkíyèsí ti bá wà ìgbà tí bàbá mi bẹ̀ láyé kọ́lọ̀ fọ̀rọ̀ kí àbá mi is a politician àbá mi ṣe ayé ìgbà wọn ayé ọlọ́pẹ́ mi ò bá bàbá mi lọ ẹgbẹ́ kan rí ẹgbẹ́ tèmi máa ń yàtọ̀ mi ò lọ ibi tó lọ lọ́jọ́ kọ́ ní kí n tẹ̀lé lọ síbi tó lọ náà mi ò bú yín o ẹ̀yin bloggers iṣẹ́ yín lẹ̀ ń ṣe o èmi ò mi ò bú yín alájà Lizzy Anjorin má bínú láti kan tí mo sọ mo ti kó jẹ tó bá wá gbọ́ pé mo tún dá sọ̀rọ̀ ẹ nǹkan tó bá wù ẹ́ kó ṣe mi ò bẹ̀rù ẹ o mi ò bẹ̀rù já o jagunjagun ni mi o ṣe ṣàfọ̀gùn ṣùgbọ́n pàtí fámìlì tó jẹ́ ti fámìlì ẹ mi ò dá sí mi ò dẹ̀ ní fẹnu mi síbẹ̀ mọ́ ó gba àwọn èèyàn mi ti pè mí wọ́n ti kọ́ṣọ́ mi kò sí nǹkan tó jọ níbẹ̀ kódà bẹ́ẹ̀ para yín Báríkàdé Sàlàní kò kàn mí kò yẹ yín sì èmi ti fọ̀rọ̀ yín lẹ̀ fún yín o ìyá kẹsẹ̀tì ṣé kí n má dà sí mọ́ ni mo ti dá sí ẹ má wà fẹ́ mi ìyá kẹsẹ̀tì
yíwọ yìí sọ̀hún kó yíwọ sọ kó lọ sọ o ìyá ọ padà ṣe mẹsẹsọ o máa fàgbọ́ jáde ṣe macaroni fẹ́ òní jẹ́ o màmá òní jẹ́ tán o bíntà tó pé kí bíntà kú o lòun wá ọmọ yẹn ò ní kú ó ti ṣe program ti jẹ kí ló fẹ́ kàn olóòní voice mi yà kó voice mi jáde ó ti ṣe èrè ṣé mo rojọ́ mọ́ríàmù fẹ́ láì darí ni ṣé mo rojọ́ kálà fẹ́ láì darí ni ṣé mo rojọ́ bíntù fẹ́ láì darí ni voice mi olólóko orí tí mo ṣe lórí ṣùgbọ́n tán jà ṣe public mo ti ṣé mo ṣe ń kọ̀ràn ni ó wá lọ oníṣẹ́ mi lọ́wọ́ ṣé mo bẹ́ẹ̀ sọ̀rọ̀ mílíọ̀nù rí ni ayé àtìgbà ó pè mí ó ní kí n má fàjọ kẹ́lẹ̀ pé kí n dìímú ṣé mo sọ pé fẹ́ fàjọ kẹ́lẹ̀ tẹ́lẹ̀ ni ṣé mo sọ sílẹ̀ pé fẹ́ bá jọ kẹjà ni mo kàn fẹ́ tẹ́lẹ̀ sọ̀rọ̀ tó kù sáwọn èèyàn nínú kí n mọ̀ pé mi ò kì í ṣe alátẹnujẹ o wà ní mo sọ bẹ́ẹ̀ ni kó voice ní bá sọ bẹ́ẹ̀ jáde fún ọmọ tó bá kó voice mo sọ bẹ́ẹ̀ jáde ò ní jẹ́ kankan náà àwọn ọmọ ẹ̀ tó bá pé fẹ́ tí mo ti sọ̀rọ̀ àtọ́kẹ́ fẹ́ láì dá tí mo ti sọ̀rọ̀ mílíọ̀nù fẹ́ láì dá tí mo ti sọ̀rọ̀ káwùlà fẹ́ láì dá mama ọmọ sọ̀rọ̀ blogger kan fẹ́ láì dá tó bá kó jáde mama ò ní jẹ́ tọmọtọmọ ẹ̀yin tèmi kò ní jù báyìí lọ ẹ má expect ọ̀rọ̀ Lizzy àtàwọn tó yọ ń fà lọ́dọ̀ tèmi mọ́ sísítà mi Dorcas ẹ má jà kò kàn mí mọ́ o ẹ fi síbi wá ṣe wúra yín èmi ò bá yín sínú ẹjọ́ yín o mi ò bá yín sí bẹ́ẹ̀ o alájà Lizzy Anjorin èmi ò bá yín sí bẹ́ẹ̀ o ṣùgbọ́n alájà Lizzy Anjorin jẹ́ kí n sáré tún yẹ lọ́rọ̀ kan bóyá wọ́n tún gbé yẹn màá tún fi ṣe wọ́n jẹ́ kí n fi ṣe wo àwọn ọkùnrin ejò ni wá ẹ bá mi kọ́ọ̀tì ilé náà kẹ̀jẹ́ kó gbọ́ alájà Lizzy Anjorin àwọn ọkùnrin ejò ni wá aṣòro nanu sí tó o bá rédò tó o bá rọkùnrin àti alájà Lizzy fejò lẹ̀ pa wá including me we are all the same tó o bá lọ gbére ẹ lẹ́jù ibi tó ń gbére ẹ lọ yìí ọlọ́run jẹ́ kálájì Lateef kó sọ ẹ́ di punching bag inú ilé ọlọ́run jẹ́ kálájì Lateef kó sọ ẹ́ dìdàkudà sínú ilé tó bá tó stage kan alájì Lateef àyàgbẹ́ o a ní kó wá bò fọjí ìhun nù tó bá tó stage kan alájì Lateef àtọ̀ o a ní kó wá fẹnu máa gbẹtọ̀ lẹ́nu òun wọn kàn fún ẹ nímọ̀ràn ní àwọn ọkùnrin aburú gan tó o bá ti lọ drag ara ẹ jù síbi tó wà yìí ọ̀rẹ́ máa wá di eegun tán so májá lọ́rùn tájọ́ gbọ́dọ̀ jẹ tí ò dẹ̀ gbọ́dọ̀ sọnù bí Lateef hùwà tí ò dáa fún ẹ ò ní fẹ́ fílẹ̀ mọ́ tó rò mọ́ pé tó o bá fílẹ̀ ayé ó ṣe sí ọ ẹ tọ́lẹ̀ àti ìbánú fẹ́ tó bá béèrè mílíọ̀nù tó o bá nù òfin abẹ́gbẹ́rù á lò fẹ́ jáde ò ní fẹ́ káyé ṣe yẹ̀yẹ́ ìmọ̀ràn ni mo já ẹ sí èébú kọ́ ọ̀rọ̀ kékeré ni ó tóbi gan tó o bá rí gbọ́ dáadáa ó ti lè máa ṣẹlẹ̀ tí ò bá yìí ṣẹlẹ̀ yóò ṣẹlẹ̀ tó bá yá jẹ́ kí n tuntun já ẹ sí bàbá ọgbọ́n ló ń sọ̀rọ̀ bàbá Mr Wisdom jẹ́ kí n tó sọ fún ẹ àwọn ọkùnrin tóbìnrin bá ti lọ sọ ẹ di nǹkan míì sí wa lọ́rùn jù a máa ń sọ di gbákulẹ̀ ni òun ló fa ọ̀pọ̀lọpọ̀ single mother nígbà tàgbára àwọn òbí mọ́ òun ni wọ́n jáde tó o bá ti lọ drag ara yín jù alájà tẹ́ ẹ bá ti lọ drag ara yín jù sọ́dọ̀ àwọn ayé táyé ti mọ̀ pé torí Lateef ìfẹ́ yẹn ti pọ̀ jù tó bá di pé Lateef gbọ́wọ́ kọ́wọ́ jáde ẹ ní ṣe ìfilẹ̀ mọ́ o kò ní ṣe ìfilẹ̀ fún yín mọ́ o tó bá béèrè 2 million tẹ́ ẹ bá ní ẹ̀ní asáré máa káṣọ àrùn fẹ́ jáde wọ́n á tẹ̀lé sọ fáyé pé òun àtòun ò sí mọ́ òun àmọ́ òun yẹn kò fún sórí pé ó ti sọ ẹ̀dín nǹkan mìíràn nìyẹn tó bá níyẹn ló fẹ́ jẹ láago 2 òru tó bá nẹ́bà á níyẹn ló fẹ́ jẹ tó bá tilẹ̀ fóun á ní òun máa jáde òun ní fẹ́ káyọ̀ gbọ́ o pípẹ́ Lateef fi rẹ̀ mọ́ sọ̀rọ̀ ẹ di wórówóró tán so májá lọ́rùn tó wá ń dùn tí ò gbọdọ̀ jẹ́ tí ò dẹ̀ gbọdọ̀ sọnù àwọn ọkùnrin burú gan ìmọ̀ràn lásán mo fún yín tẹ́ ẹ bá wù yín ẹ rò dáadáa ẹ rí pọ̀rọ̀ yẹn ó kéré gan ṣùgbọ́n tẹ́ ẹ bá gbèsè ọkàn ó ṣe gbìgbìgbì ìmọ̀ràn ńlá ni àwọn ọkùnrin burú gan including èmi tí mò ń sọ̀rọ̀ tó o bá ti lọ ṣe múgùjù fọkùnrin tó o bá ti lọ pariwo jù wípé àtúrí àtọ̀run ọkùnrin yẹn máa take advantage ẹ ó kú ti mọ̀ pé ó ti pariwo fáyé ò ní fẹ́ kó ń fi ẹlẹ̀ ìgbà yẹn á gbọ́wọ́kọ́wọ́ jáde ìyẹn mo fẹ́ jẹ lóru ó máa gún fún o á ní tó bá gún òun lọ jẹ́ kí n tó jọ wá yí ẹ alájà Lizzy Anjorin ìmọ̀ràn tún ní
mi ò bú yín ẹ máa gbọ́ kẹ àwọn tó bá jẹ́ fans yín tí wọ́n bá nílò àkáyè tí wọ́n bá gbọ́ nǹkan tí wọ́n sọ wọ́n á rí pọ̀rọ̀ gidi ni ẹ má over lọ drag ara yín sọ́dọ̀ àwọn fraka níbi pé wọ́n wá máa mọ́nítọ̀ yín movement àtọyìn àtọkọ yín ọkọ àtìyàwó òrìṣì kan máa ní misunderstanding tí tó bá fọwọ́ tì yín lásán tí wọ́n bá gbọ́ gbogbo ayé ló máa gbọ́ o téèyàn àti ẹ̀ bá ní misunderstanding kò sí relationship tó perfect gbogbo ayé ló máa gbọ́ o ọ̀rọ̀ yóò ní kúrò lórí social media tó bá yá á ní mo ní ìdí 10 million tẹ́ ẹ̀ bá kó fún á ló fẹ́ kó jáde òun lọ wọn kú kíní kan ẹ máa wá fún yín o ẹ má jẹ́ kọkùnrin sọ yín di dàbí ṣẹdà ẹ má di gbẹ̀wù dání fọkùnrin o ọpọlọ kéré mo yá yín o another thing rèé ẹ jẹ́ kó yé yín ọ̀rọ̀ tọmọ bá ti wọ̀ owó tọmọ bá ti wọ̀ àwọn nǹkan tó yẹ kí ìyá cassette kọ́ mọ bá yín sọ tí wọ́n bá yín sọ òun sọ fún yín yìí o ọ̀rọ̀ tọmọ bá ti wọ̀ òkúta ti wọ̀ o ẹ má jẹ́ kó yà yín lẹ́nu pàdájà Alhaji Lateef ó sì lè máa fọlá lọ́la o ó sì lè fọ lọ́la o ó sì lè fọ lọ́la o ó sì lè bímọ kan fún lọ́la o ẹ má jẹ́ kó jẹ́ ìyàlẹ́nu fún yín o ọmọ wà láàrin wọn o Alhaji Lateef ọmọ yín ò ní kú àti ti Lizzy àti ti Fọlá àti tàwọn tó kù wọn ò ní kú o ìmọ̀ràn mo fún yín salamu alaikum wa rahmatulahi wa barakatuh I raise my case mo wá peace ni o ìyá alájà cassette mama cassette the battle line has drunk ó yá ẹ jẹ́ kan máa bọ́ wà ẹ ṣé thank you.